Ifá ní ọ̀kan lábàlábà lábà àwọ̀ ọmú ló dé afọ́mú ọmú ti kọ́lé ọ̀run wá sóde sálàyé wọn ní ó ká ń lẹ̀ ẹ̀bọ ni kó wá ṣe ó sì gbẹ́pọ̀ bẹ̀ ó rúbọ kò pẹ́ oko jìnà wá báyìí ní ọ̀wọ́ rẹ̀ ká ní bẹ lẹ́yìn tí ń ṣẹbọ ọmú nìkan ní bẹ lẹ́yìn tí ń ṣẹbọ Ògúndá méjì. Ifá ní Ògúndá méjì Ògúndájì àwo ìbọn ló dé afúgbọn níjọ ọgbọ́n ń bẹ láàrin òsìrì tí ń bẹ láàrin ọ̀tá ìbọn ló ń ṣẹbọ Ògúndájì. Ọ̀sà méjì. Ifá ní ọ̀sá yóò àwa ayé ló dé abáyé ń jọ ayé ń jọ ọmọ rẹ̀ kiri àwa rójú o àwa ráyè àwa mọ̀mọ́ róhùn wa ìtónù. Ìka méjì. Ifá ní èkíní ìka èkejì ìka ìgbà káàdì méjì lódòdó adábẹ́dùn ọmọ ẹlẹ́yin tó ẹjẹ́ ńsọ̀wọ́n rere ńlá bẹ́dùn ẹdùn ònìkan rìn. Ifá ní òfin òjèrè awara lépo ọlọ́jà náà òjẹran kàsì awara ní ọ̀dẹ́ afúntẹ́lẹ̀ olú ọmọ ẹ̀sán lè wéré tó ti rìn kọ̀kọ̀ tó ti rìn bàbá wọn lọ́dún ní ọdẹ ní gbangba tá a bá lájẹ́ tá a láyà tá a ní gbogbo rẹ ní gbangba là jẹ́ Ifá jẹ́ ajẹ́ ní gbangba tá a bá bímọ tá a ní gbogbo rẹ ní gbangba là jẹ́ Ifá jẹ́ ajẹ́ ní gbangba. Òtúrúpọ̀n méjì. Ifá ní ara kúlúwẹ́ ní pọnmi níyanjú kò jọ̀rọ̀ máa rọrùn pọnmi lè wájú àfúnwẹ̀ tí sọmọbìnrin àbàtà kò mọ̀mọ́ sí èèyàn tó bímọ bí ìwé o ọmọ ìwé mọ̀ papọ̀ jù. Ifá ní pèpè láwo lé òtítẹ̀ láwo dé alápàǹdẹ̀dẹ̀ ló kọ́lé tán kò kàn mí kò kàn ké ó kọjú ẹ̀ sódòdó ohun Olódùmarè lójúlójú ohun gbogbo ọmọ aráyé lẹ́nu adéfòye polú tí sọmọ wọn sòrò nífẹ̀ẹ́ bàbá rẹ̀ kú ó fi léńjé ìyá rẹ̀ kú ó fi sílẹ̀ léńjé èyí polú ọmọ dídá ọwọ́ bẹ́ẹ̀ ni kò mọ̀ tìtẹ̀ alẹ̀ ó wá kó ohun òrò lẹ̀ ó gbùkúrú sẹ́kún olómi là kọ́kọ́ fi sílẹ̀ òun ọmọ ìṣòro ọ̀run ẹ wá bà ní tòrè ṣe ìṣòro ọ̀run epo là kọ́kọ́ fi sílẹ̀ òun ọmọ ìṣòro ọ̀run ẹ wá bà ní tòrè ṣe ìṣòro ọ̀run ẹja là kọ́kọ́ fi sílẹ̀ òun ọmọ ìṣòro ọ̀run ẹ wá bà ní tòrè ṣe ìṣòro ọ̀run eku là kọ́kọ́ fi sílẹ̀ òun ọmọ ìṣòro ọ̀run ẹ wá bà ní tòrè ṣe ìṣòro ọ̀run. Òtù àméjì. Ifá ní àlàáfíà làó díwá fún bàbá mọ̀lé ọ̀bẹ̀wò òṣèjẹ̀ lọ́rùn tí ó pa oyè gbogbo sọ̀fẹ́ jẹ owó ilé nǹkan tọ̀fẹ́ ni tọ̀fẹ́ lẹ́sù kélóko aya ilé nǹkan tọ̀fẹ́ ni tọ̀fẹ́ lẹ́sù kélóko ire gbogbo ilé nǹkan tọ̀fẹ́ ni tọ̀fẹ́ lẹ́sù kélóko. Ifá ní pẹ̀rù tó ní sẹ̀ díàfọ́tù àti ọ̀la àwọn méjì tí ọ̀la yẹ́bẹ́ẹ́bẹ́ bí ọbẹ̀ rẹ́kẹ́ ìgbòtú aláwọn méjì lọ́la yẹ́bẹ́ẹ́bẹ́ kárí ayé èrò pé èrò ọ̀fẹ́ wá báyìí níwọ̀wọ́ rẹ aṣẹ́wọ́wọ́ rẹ gbogbo la báyìí lẹ́sẹ̀ ọba àrìsà ìrẹtẹ̀ méjì. Ifá ní ẹ̀gán oró àwọ̀ òlù bíní dùgbẹ̀dùgbẹ̀ nífò bọ́rìn ọ̀lẹ́ òyìn ní òbúyẹ pẹ̀sọ́bẹ̀ àwọ̀ sóko àjàmbètè nífò fírímù àwọ̀ orí ọ̀tá àwọn ló díá fún Ọ̀rúnmìlà níjọ́ tí wọ́n ní irú bàbá ọ̀ra bàbá wa gbọ́ ó búkúrú sẹ́kún ó sunkún lọ ó rìn sàá ó wá pàdé mo rẹ̀ pàtàkì àwòkè tásẹ̀ àwọn ni wọ́n ṣe bá fún Ọ̀rúnmìlà wọ́n ní irú Ifá ò ní ra ǹjẹ́ irú eku kó mọ́ra irú ẹja kó mọ́ra irú ẹyẹ kó mọ́ra irú ẹran kó mọ́ra irú ènìyàn kó mọ́mọ́ra o ìdí ẹlẹ́mẹ̀rẹ̀ gbà wá o ń ṣe irú eku kó mọ́ra irú ẹja kó mọ́ra irú ẹran kó mọ́ra irú ẹyẹ kó mọ́ra irú ọmọ awo kó mọ́ra irú àwa ènìyàn kó mọ́mọ́ra o ìdí ẹlẹ́mẹ̀rẹ̀ gbà wá o irú. Ifá ní pagúnagún bọ́fà o wọn ní ilé alára ìbòsí àwòtò jérò pàtí òróbọ̀gún fàyànà túrúpẹ́ agbọ́n ní wọlé ẹja apàjùbà ní wọlé àparò òdùgbòǹgbò tí là ní wọ́n fi ṣẹ́gun ògúlùtù adéáfúnláìgbọ̀ gẹ́gẹ́ tí wọ́n wọlé ọ̀hún tí ó tọ́ rè tún táyé mọ́ ikú ò lè pa ní dáwà sí wọn ní ó kà ń lẹ̀ bọ́ ni kó wá ṣe ǹjẹ́ bá ní fẹ́ bọ́ wọlé ọ̀run nù kẹ́ tún táyé mọ́ ilé ọ̀run wo ògìrì àwa bú wọn lọ́run àwọ̀ wá mọ́ ìwàrìwàrì ọ̀run abẹ́wò orí pòrògòdò. Ọ̀sẹ̀ méjì. Ifá ní ó ṣẹ́wó mú orun wó mú àìtágomọ̀ gbígbẹ lọ́sàn-án adíá fún Ọ̀rúnmìlà wá bọ́ mọ́ sòwò jàkárí kiri ayé ìjẹ́ alárádàmí ọ̀sánwó sẹ́sẹ́ olóńgó ẹ̀dú òléjà sẹ́sẹ́ olóńgó ajérò dámí ọ̀sánwó sẹ́sẹ́ olóńgó ẹ̀dú òléjà sẹ́sẹ́ olóńgó ọwọ́rànkún dámí ọ̀sánwó sẹ́sẹ́ olóńgó ẹ̀dú òléjà sẹ́sẹ́ olóńgó ajérò dámí ọwọ́ àsánwó sẹ́sẹ́ olóńgó ẹ̀dú mọ̀mọ̀léjà sẹ́sẹ́ olóńgó ọwọ́rànkún dámí ọ̀sánwó sẹ́sẹ́ olóńgó ẹ̀dú mọ̀mọ̀léjà sẹ́sẹ́ olóńgó. Ọ̀sẹ̀ méjì. Ifá ní ìrìn bọ̀rọ̀gidi ni wọ́n fi ń bọ́ wú
adé afọ́sẹ́ tí ń tìkọ́lé ọ̀run bá sóde sálàyé èyí tí ó ṣẹ́gun láyé tí ó ṣẹ́gun lọ́run. Wọ́n ní kó kára lẹ̀ kó ǹdí ẹbọ ní kó wá ṣe ó sì gbẹ́bọ̀ ń bẹ̀ ó rúbọ èrò pé rọ̀fẹ́ wá báni lárùsẹ́ ogun. Ẹni tó ṣẹ́gun lọ́run tó ṣẹ́gun láyé ńlá ń pè lọ́sẹ̀ méjì òfun méjì. Ifá ní ayé lòkun èèyàn lọ̀sà àìmọ́ wẹ̀ kákáyé já adé afábẹ́ tí ó joyè olóore. Ǹjẹ́ àbẹ́sẹ̀ fún kẹ́tùkẹ́tù ó ṣe fún kẹ́yẹkẹ́yẹ àbẹ́sẹ̀ fàlejò kò ṣe fónílé. Ǹjẹ́ àbẹ́sẹ̀ fàlejò ó ṣe fónílé nígbà àbẹ́sẹ̀ àbẹ́mọ̀mọ́ ṣe o àbẹ́sẹ̀ fàlejò ó ṣe fónílé àbẹ́sẹ̀ àbẹ́mọ̀mọ́ ṣe o àbẹ́sẹ̀ fàlejò ó ṣe fónílé nísàbẹ́sẹ̀ àbẹ́ òmọ̀mọ́ ṣe o àbẹ́ òṣè àbẹ́sẹ̀ fàlejò kò ṣe fónílé nísàbẹ́sẹ̀ àbẹ́ òmọ̀mọ́ ṣe o àbẹ́sẹ̀ fàlejò kò ṣe fónílé. Èyí tí a gbà sílẹ̀ yìí a ṣe fún àwọn èèyàn wa Ifátòkun tí wọ́n wá láti Venezuela. Kí Ọlọ́run ọba Olódùmarè kó bá ní dá wọn padà sí ìlú wọn láyọ̀ àtàlàfíà. Ifátòkun Èdìbèrè tó ń wá sí inú ìjọ Ògúndáméjì Atóríṣe Àgbàlá Ifá tó wà ní Àpáta Ìbàdàn Ọ̀yọ́ State Nigeria ní bíbá àwọn gbàládùra pé ìgbà tí wọ́n bá fi dé ìlú wọn ayọ̀ àtàlàfíà ni wọ́n dé ìlú wọn. Aeroplane wọn ò ní forí sọ igi bẹ́ẹ̀ ni ò ní forí sọ̀pẹ̀ ayọ̀ àtàlàfíà ni wọ́n láǹdì sí ìlú wọn wọn ò ní rí bí. Ilé tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́. Ọ̀nà tí wọ́n rìn ọ̀nà ò ní lé mọ́ wọn. Ilé ò ní lé wọn ọ̀nà ò ní nà wọ́n. Gbogbo nǹkan bá dáwọ́lé yóò yọrí sí rere. Olókun tí wọ́n wá ṣe ní Nàìjíríà ń bí nínú Àgbàlá Ifá Ògúndáméjì Temple Ọlọ́run Olódùmarè yóò jẹ́ kó ṣe sí rere fún wọn. Yóò jẹ́ kó wà kó tù wọ́n lára. Ifá títẹ̀ tí wọ́n wá tẹ̀ nínú Àgbàlá Ifá Ògúndáméjì Temple náà ìtẹ̀fà tí wọ́n wá tẹ̀ Ọlọ́run Olódùmarè yóò jẹ́ kí ó tù wọ́n lára. Orí àpèrè àtètèníran àyètègbéni kùfóòsà wọ́n ní kò sóríṣà tí dánígbè lẹ́yìn orí ẹni. Orí yín yóò gbè yín ẹlẹ́dàá yín yóò gbè yín. Orí yín ò ní padà lẹ́yìn yín. Gbogbo tẹ́ bá dá yóò mọ̀ yọrí sí rere. Èṣù tí ẹ fẹ́ ṣẹ́ náà ẹlẹ́gbà àwọn ìyá mi Ọlọ́run lọ́dà wọ́n gbè yín. Gbogbo tẹ́ bá dá yóò mọ̀ yọrí sí rere. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣíṣẹ́ ogbó atọ́ àsúre ìwòrìwò fún. Now we are going inside to see Èṣù Láróyè that is Ẹlẹ́gbára. Is inside this room, and another Òrìṣà that is inside the room is Ọ̀ṣun. The Ọ̀pá, we call it in English Ọ̀ṣun. The staff for Ifá. Whenever we are going out, or we want to, whenever we have any initiation or we have something to do with initiation, we used to carry it out and bring it for many. Firstly, this is the house. This is the special Èṣù Ọ̀dàrà Láróyè. This is Èṣù Láróyè. Ẹlẹ́kún sunkún Láróyè ń ṣẹ̀jẹ̀. Èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ní kó ṣe. Èṣù ò ní ṣe wá o. Èṣù, this is Èṣù. We call it another name for Ẹlẹ́gbára. Èṣù, we used to give him the sacrifice whenever one make any Ìdáfá. If you make any divination, we take the sacrifice to Èṣù. This is the Èṣù we are sending out to deliver the message for anybody or any client or anybody that is in the problem, that will solve the problem. For the evil spirit that counter or disturbing the person. So Èṣù will give that person, Èṣù will give all those ajogun or the evil spirit, we will take that sacrifice to them,
and the problem of that person will